الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين وتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ pàtàkì kan ó ní a fẹ́ sáré bára wa sọ láàrin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin sí márùn kí lọ́rọ̀ náà. ó ní ọ̀rọ̀ tí ìkan náà àwọn àlùfáà tí wọ́n sọ náà àwọn àlùfáà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n sọ pé àti sámà ni wọ́n ti yanjú ọ̀rọ̀ mi. àwọn èsì kan wá lọ lórí ọ̀rọ̀ yìí náà, èsì náà tún lọ lórí pé sámà náà ti yanjú ọ̀rọ̀ gbogbo wa. yóò lọ wá fa pé yóò máa da kápá kí sí lórí ọ̀rọ̀ yìí kó tó di pé túmọ̀ tí àwọn ọ̀rọ̀ yìí ń kó sínú yìí kó tó sínkì sára al-ajyalul qadima, àwọn generation bẹ́ẹ̀ tí wọ́n ń bọ̀ táwọn náà wà á mọ́rọ̀ ní báwọn náà ló dín dín bẹ́ẹ̀ pé sámà náà ti yanjú ọ̀rọ̀ wa. òkodoro ọ̀rọ̀ sí ni pé yíyanjú ọ̀rọ̀ wa kì í ṣẹgbẹ́ sámà, yíyanjú ọ̀rọ̀ wa kì í ṣẹgbẹ́ sámà, yíyanjú ọ̀rọ̀ wa ti yanjú tán lẹ́yìn òní sámà tó dé. ló jẹ́ pé irú ọ̀rọ̀ yìí àkíyèsí la fẹ́ pè lórí ẹ̀. àwọn àlùfáà tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ náà rí àṣàgòrà gbọ́, àmọ́ ń gbọ́ wá dípọ̀rọ̀ ní ti fẹ́ mọ́ sínkì sí wa lára ńlẹ̀ Yorùbá. ẹja tètè tún ìtumọ̀ yìí, àgbọ́yé yìí, ìròrí yìí, ẹja tètè tún sí. ẹni tí ó bá sọ̀rọ̀ ẹ̀ kó má sọ bẹ́ẹ̀ mọ́jọ́ mi. èyí tá a fi mọ́ sọ bẹ́ẹ̀ ọ̀nà míì láwà gbígbà ìjọ náà wo ọ̀nà pé àyà máa ni wọ́n ti yanjú ọ̀rọ̀ tèmi kódà wọn ìdásánmọ́ wọn ìdá ilẹ̀. kí ló fà á? al-Imam Muslim rahimahullahu ta'ala ni wọ́n gbé gbàgbà hadithi kan, hadithi Abdullahi ibn Amr ibn al-As radiyallahu ta'ala anhum wa ani sahabati ajma'in. Allah nabi Muhammad sallallahu alaihi wasallam sọ pé kataba Allahu maqadir al-khalaiq qabla khalqi as-samawati wal-ard bi 50,000 sana. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní Ọlọ́run ọba ti yanjú àlámọ̀rí ọ̀rọ̀ àwọn ẹ̀dá rẹ̀ pátápátá gbogbo wa yányán. Ọlọ́run ti yanjú àlámọ̀rí àwọn ẹ̀dá. Ọlọ́run yanjú ẹ̀ tán sánmọ̀ èdè ìjọ náà o. ọdún kìíní kọjá ńgbà tó yanjú ọ̀rọ̀ kálukú wa tán, ọdún kejì kọjá, ọdún kẹta kọjá, ìkẹrin pọ́dún mẹ́wàá, ìpógún ọdún ọgbọ̀n, ìfi ńdọ́gọ́rùn kìíní, ńdọ́gọ́rùn kejì, ìkẹta, ńdọ́gọ́rùn kẹrin, ìkarùn kẹfà, ìkeje, ìpọ́gọ́rùn mẹ́wàá, ìdẹgbẹ̀rún kan nufa, ẹgbẹ̀rún kan tó dẹgbẹ̀rún kan kìíní, ẹgbẹ̀rún kan kejì, ẹgbẹ̀rún kẹta ń di mẹ́wàá, ọdógún, ìdọ́gbọ̀n, ìfi pé 50,000 years. Sánmọ̀ ò tí wà in existence, sánmọ̀ ò tí máa bẹ, wọn ìdá sánmọ̀ ìkèkèkè àbá kèsí. Ọlọ́run sì ti yanjú gbogbo ọ̀rọ̀ kálukú wa. ó dà ń dọ́ náà wa arshuhu ala al-ma. jama eléyìí já sí pé wọ́n ti yanjú ọ̀rọ̀ wa, wọn ìdásánmà wọn ìdálẹ̀. lójú ọ̀sẹ̀ ẹni tí ó bá sọ̀rọ̀ yìí jọ mí fáàrí náà láfẹ́ ṣe débẹ̀ ní afẹ́ fọláhàn náà ní gbogbo tó bá wù afẹ́ lè wò ó ṣe wọn yanjú ọ̀rọ̀ wa sánmà o. pẹ̀lú àdìsí yìí nìsín jama àbí ìwọ náà lọ́dọ̀ tiẹ̀ nígbà náà bí ni wọ́n ti yanjú ọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀dá wọn yìí tí ìdásánmà 50,000 years. kí ló kan sánmà pẹ̀lú dídá wa? kò kan sánmà o. abáàrẹ tó bá wò pé àbọ̀rọ̀ níjọ pé bóyá dídẹ̀dá tí wọ́n dá wa nínú ìyá wa, sọrí ìtẹ́ dá wa nínú ìyá wa náà nínú tán ti yanjú qabla khalqi samawati wal ardi nínú náà wa o. ṣe bá ní Laylatul Qadri àwọn àlámọ̀rí kan tó mọ́ yí padà jọ náà sọtúrí yóò náà ń bẹ lábẹ́ tí wọ́n ti yanjú qabla khalqi samawati wal ardi. ṣe bá ní kulla yawmin huwa fi sha'an, sọ́rí ṣáà ni òun náà wọ́n ti yanjú ẹ̀ qabla khalqi samawati wal ardi bi 50,000 sana. 50,000 years wọn ìdá sánmà wọn ìdá ilẹ̀ gbogbo ẹ̀ ti lójútu o. tó ń túmọ̀ sí pé lórí ọ̀rọ̀ yìí àkíyèsí táwa kan fẹ́ pè náà ni pé ká má jẹ́ kí ìtumọ̀ nìyó sínkì sí wa lára, torí kí gbogbo wa bá dákẹ́lẹ́ lórí bẹ́ẹ̀ nígbà tí ó di pé a kàn máa fi ṣàwádà láàrin ara wa ni pé wọ́n máa ti yanjú àsánmà náà ti yanjú ọ̀rọ̀ tèmi náà. wọ́n ti yanjú ọ̀rọ̀ kálukú wa, wọn ìdá sánmà wọn ìdá ilẹ̀ 50,000 years interval ó kọ́kọ́ kọjá láàrin méjèèjì náà tí ń di òru látún wá gbà. jàmá àkíyèsí ni o. tọ́ àwọn alẹ́ níbọ̀tà bá tó sọ̀rọ̀ yìí bí atọ́gbà lérò ni pé Allah subhanahu wa ta'ala ń ló yanjú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ní òní bá ti àgbékalẹ̀ míì ní òní kódà balagiyan kì í ṣe irú àgbékalẹ̀ òun àtúnṣe náà látàrọ́ ra pàkíyèsí sí. ọlọ́mọṣẹ́ àṣàlẹ̀kùn dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa abilu admanihi wa karamihi wa izzi wa fadlihi an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa'an min kulli da'. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.